mọ́tò ṣé wọ́n rí mi lọ́nà tiẹ̀ èmi lọ́mọ tó ń sọ ẹgbẹ́ kàkẹ́ ẹgbẹ́ tuntun èmi ọmọ ẹkùn ẹni ọmọ ẹkùn bàbá ẹkùn bàbá mi mo dé padà mo sọ mo ní bàbá mi mo ní máa make it proud ẹkùn mi bàbá tó fi mi náà lọ. o dey smoke igbo. o náà mo bọ̀ wọ́n. o dey tell me yàrá. iṣẹ́ tó máa là wá rè mọ́tò mẹ́ta mẹ́rin péré ni máa gbé àwọn mọ́tò olówó ńlá gbogbo lè jẹ́ rí bàbá mi wọ́n ní wọ́n wí pàdé kọ́kọ́ wo gbogbo ẹ̀ òun mọ́tò kan nìyẹn omi tí ì ná tán ṣáájú mi bàbá mi èmi ni gbàdá sí mi lórí bàbá mi. This man 70 years old man. Boy na ya mumu na too much. tó lérò pé n ṣàdúrà fún ẹ kò sẹ́ni tó ń wúwo wà tó wù ládùúgbò ilé bá ìbọn ló kó wá ká mi mọ́lé pé ká ṣàdúrà. You don't know that I will know it. This I don't need to brag about it. Ládùúgbò tí ń ṣe fún ẹ o bẹ́ẹ̀ ni kò gbọ́ kò gbà bẹ́ẹ̀ ìbọn ló wá kó ká mi mọ́lé kémi fi ṣàdúrà fún ọ tí wọ́n bá gba mọ́tò méjì mẹ́ta nígboro wàá ṣoríire àbí wàá fi kọ́lé fẹ́mi Kazeem bàbá mi o. kò ṣàdúrà tí wọ́n ṣe fún ẹ fi ìbọn méjèèjì fi yìn mí pa ó máa lọ. kò sí wàhálà bàbá mi nọ́mà náà kò dé bá náà ní ìdàdúrà náà pé kẹ́kọ̀ọ́ lè mọ̀ pé ọmọ rẹ ni mí. ẹ máa fún ìbọn ní 1 week. Look at my face. bàbá mi. Like I could have killed a lot of people. níbo mo ti pàdé ìyá ọmọ yìí náà o ìtẹ̀mọ́tìmọ́ bí mo ti pàdé ìyá ẹ̀.